Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Kò sí mímì lẹ́tọ̀ ètò yìí, kò sí mímì láti ọ̀dọ̀ ọmọ yín lọ́wọ́ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín Olúwabùkọ́lá aya Kútẹ̀mù sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò kò sí mímì lénìí, ohun tí a ó máa gbéyẹ̀wò ni ogun Mídíánì. Ogun Mídíánì. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Onídàájọ́ orí ìkẹfà ẹsẹ̀ kìíní dé ìkẹsàn. Ṣùgbọ́n ṣáájú àwọn gbogbo ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ̀yin ni bàbá tó dá wa sí, ẹ̀yin ni bàbá tó kà wá yẹ, ẹ̀yin ni bàbá tó dá wa sí, ẹ̀yin ni bàbá tó kà wá yẹ. Olúwa ẹ ṣé o, a fi ìyìn àti ọpẹ́ fún orúkọ yín, a fi ògo fún orúkọ yín, fún àánú àti oore-ọ̀fẹ́ tí a rí gbà, tí ẹ mú wa wà láyé wà láàyè tí ó dára. Ògo ni fún orúkọ yín Ọlọ́run wa. A máa yìn Lódùmarè ọba tó dá wa sí tọkọtọmọ. A yìn Lódùmarè ọba tó dá wa sí tọkọtọmọ. A yìn Jésù Kristi ọba tó dá wa sí táyà tọkọ. A yìn Jésù Kristi ọba tó dá wa sí tilétilé. A yìn Jésù Kristi ọba tó dá wa sí tẹbí tará. A yìn Jésù Kristi ọba tó dá wa sí tilétilé. Olúwa ẹ ṣé o, Olúwa fi ìyìn fún orúkọ yín o, a fògo fún orúkọ yín o, a fọpẹ́ fún orúkọ yín o, ìyìn yẹ yín o, ògo yẹ yín o, ọpẹ́ yẹ yín o. Ta ni ká tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni ká tún fi gbogbo ọpẹ́ wa fún? Ọlọ́run tó pa wá mọ́ láti January, ẹ̀yin ni a fi ọpẹ́ àwa fún. Ọpẹ́ wa kó ṣe ìtẹ́wọ́gbà, ìyìn wa kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. Lórí ètò lénìí, Ọlọ́run ìyanu ẹ bá wa pé o, ẹ gba gbogbo ògo. Àwọn olùgbọ́ wa ẹ fún wa ní etí ìgbọ́ àti àyà àgbàṣe. Àwa tí ẹ̀yin Olúwa náà ń lò láti máa sọ̀rọ̀ náà jáde, ẹ má jẹ́ ká jọ èlò àlùpàtì. Ẹ tú ẹ̀mí àti ọkàn àti ara wa ṣe. Àdúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ohun tí a ó máa yànnàná lénìí ni ogun Mídíánì. Ogun Mídíánì. Ogun Mídíánì. Bíbélì kíkà wa ìwé àwọn Onídàájọ́ orí ìkẹfà ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ ìkẹwàá. Títí dé ẹsẹ̀ ìkẹwàá. Tí ó kà báyìí pé àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe búburú lójú Olúwa. Olúwa sì fi wọ́n lé Mídíánì lọ́wọ́ ní ọdún 7. Ọwọ́ Mídíánì sì le sí Ísírẹ́lì, àti nínú Mídíánì àwọn ọmọ Ísírẹ́lì wá ihò wọn nì fún ara wọn. Àti nítorí Mídíánì àwọn ọmọ Ísírẹ́lì wá ihò wọn nì fún ara wọn, tí ó wà nínú òkè àti nínú ọ̀gbun àti ní ibi agbára wọn nì. Ó sì ṣe bí Ísírẹ́lì bá ti ń gbè, àwọn Mídíánì á sì gòkè wá, àti àwọn Amálẹ́kì àti àwọn ọmọ ìlà oòrùn, wọ́n á sì gòkè tọ̀ wọ́n wá. Wọ́n á sì dọ̀tí wọn, wọ́n á sì run èso ilẹ̀ náà títí wọn ò fi dé Gáásà. Wọn kì í sì fi oúnjẹ sílẹ̀ ní Ísírẹ́lì, tàbí àgùntàn tàbí akọ màlúù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́, nítorí wọ́n gòkè wá ti àwọn tí ohun ọ̀sìn wọn àti àgọ́ wọn. Wọ́n sì wá bí eṣú ní ọ̀pọ̀lọpọ̀, àti àwọn ìbákasí wọn jẹ́ àìníye. Wọ́n sì wọ inú ilẹ̀ náà láti jẹ ẹ̀rùn. Ojú sì pọ́n Ísírẹ́lì gidigidi nítorí àwọn ọmọ Mídíánì. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe sí Olúwa. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kígbe sí Olúwa nítorí àwọn Mídíánì, Olúwa sì rán wòlíì kan sí àwọn ọmọ Ísírẹ́lì, ẹni tí ó wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí: èmi mú yín gòkè ti Ísírẹ́lì wá, mo sì mú yín jáde kúrò ní oko ẹrú. Èmi sì gbà yín ní ọwọ́ àwọn ará Íjíbítì àti ní ọwọ́ àwọn tí ń pọ́n yín lójú. Mo sì lé wọn kúrò níwájú yín, mo sì fi ilẹ̀ wọn fún yín. Mo sì wí fún yín pé èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ má bẹ̀rù òrìṣà àwọn Ámórì àti ẹni tí ẹ̀yin ń gbé, ṣùgbọ́n ẹ̀yin kò gba ohùn mi gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin kò gba ohùn mi gbọ́. Bíbélì tí a kà ní ó ń sọ nípa ìtàn àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì ṣe búburú níwájú Olúwa. Nígbà tí wọ́n ṣe búburú níwájú Olúwa, Olúwa wá lo àwọn Mídíánì láti jẹ wọ́n níyà, láti pọ́n wọn lójú. Fún odidi ọdún 7 ni àwọn Mídíánì fi pọ́n wọn lójú, náà fi ń jẹ wọ́n níyà. Tí àwọn ọmọ Ísírẹ́lì bá ti ṣiṣẹ́ lákòókò tí wọ́n bá fúnrúgbìn, wọ́n á gbé ohun ọ̀sìn, wọ́n á sin ohun ọ̀sìn, wọ́n á gbé irúgbìn. Ṣùgbọ́n tó bá ti tó àkókò tó fẹ́ kórè, ogun Mídíánì á dé, gbogbo ìkórè wọn á kó,
á kó gbogbo àwọn ẹran ọ̀sìn ẹ̀ á kó wọn wá sí ilẹ̀ Ísírẹ́lì ibi tí àwọn ọmọ Ísírẹ́lì dáko sí á kó gbogbo àwọn ọ̀sìn wọn wá wọ́n á jẹ gbogbo koríko wọ́n á jẹ gbogbo ẹ̀ wọ́n á jẹ gbogbo ohun ọ̀gbìn tí àwọn ọmọ Ísírẹ́lì gbẹ̀ wọ́n á jẹ ogun Mídíánì wọ́n á fi ìyà jẹ àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì wá rí i pé odidi ọdún méje àwọn ọmọ Ísírẹ́lì wá ń sá ní iwájú wọn wọ́n á lọ wá ihò wọ́n á sá pamọ́ sínú ihò wọ́n á lọ sá pamọ́ sínú òkúta nítorí ogun Mídíánì wọ́n á sá pamọ́ sí inú òkúta nítorí ogun Mídíánì nítorí ogun Mídíánì nítorí tí ogun Mídíánì bá dé á jẹ wọ́n run gbogbo nǹkan tí wọ́n ti kó jọ gbogbo nǹkan tí wọ́n ti ṣe á wá jẹrun láàárín gbogbo ìgbà tó bá lò ló máa jẹ gbogbo ẹ̀rún pátápátá wọ́n á tún tẹ̀tẹ̀ start all over again wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ back to square one ogun Mídíánì Ọlọ́run á bá ogun Mídíánì rí nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù ogun Mídíánì yìí a lè fi wé nǹkan tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní ìtàn Mọ́remí ni nígbà tí ogun máa wá ń ja Ilé Ifẹ̀ láti wọ́n mọ ibi tó gun yẹn ti wá àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ara ìjòyè kan nínú àwọn ìjòyè Ilé Ifẹ̀ gangan ló tún wá máa ń kógun bá Ilé Ifẹ̀ ẹ rí wípé ará ilé ẹni ni ọ̀tá ẹni gẹ́gẹ́ bí Bíbélì ti sọ àwọn á ja Ilé Ifẹ̀ lógun wọ́n á kó àwọn ọmọ wọn lọ wọ́n á kó ẹrù wọ́n á kó lọ ogun Mídíánì bó ti ṣẹlẹ̀ nínú Bíbélì níjọ́sí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní Ilé Ifẹ̀ Mọ́remí ló dìde gẹ́gẹ́ bí Gídíónì ti dìde láti gba Ísírẹ́lì lọ́wọ́ ogun Mídíánì bẹ́ẹ̀ ni Mọ́remí dìde nígbà yẹn láti gba Ilé Ifẹ̀ lọ́wọ́ ogun tí ó ń jà ó yá ogun Mídíánì tí a bá sọ pé ogun Mídíánì kì í ṣe nǹkan tó dára ogun Mídíánì jẹ́ ogun tí ń fi ìkórè ẹni ṣòfò ogun Mídíánì ẹ wo àwọn ọmọ Ísírẹ́lì á ti ṣiṣẹ́ wọ́n á ti ṣiṣẹ́ ọkọ̀ àkókò láti kórè ogun Mídíánì á dé á mú gbogbo ìkórè á kó lọ a lè fi ṣe àpèjúwe ẹni tí obìnrin tó lóyún fún oṣù mẹ́sàn-án ṣùgbọ́n nígbà tó bímọ ó bí òkú ọmọ ìkórè rẹ̀ á fi ṣòfò ní ogun Mídíánì nìyẹn nítorí ẹ̀ gbogbo ẹ̀yin aláboyún tẹ̀ ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi ẹ máa fọwọ́ sínú yín ẹ sọ wípé lórúkọ Jésù gbogbo ogun Mídíánì lórí oyún inú mi yìí mo bàjẹ́ lórúkọ Jésù àwọn ogun tó máa ń jẹ́ kí èèyàn rúre ṣùgbọ́n kó má sọ́re àwọn ogun tó jẹ́ wípé ó máa jẹ́ kí omi dànù kí agbè kó má fọ́ orúkọ Jésù mo bàjẹ́ lórí ayé mi lórí oyún tó wà nínú mi yìí mo bàjẹ́ ogun Mídíánì mo tẹ̀ ọ́ lórí ba mo tẹ̀ ọ́ mọ́lẹ̀ lórúkọ Jésù mo tẹ̀ ọ́ mọ́lẹ̀ Jésù Olúwa wa àmín ogun Mídíánì ó jẹ́ ogun tí ń fi àkókò ẹni ṣòfò ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn láti àkókò tí òjò ti ń rọ̀ ó ti ń ṣán ó ti ṣánko ó ti kójọ ó ti gbẹ̀ ohun ọ̀gbìn ti dìde ó dẹ̀ ti roko mọ́ ohun ọ̀gbìn ti dára ó wá tó àkókò kó kórè ogun Mídíánì dé gbogbo àkókò tó ti fi iṣẹ́ yẹn wọ́n fi ṣòfò ní mo gbọ́ ìtàn obìnrin kan láti ìlú UK ló ti wá ó wá sí Nàìjíríà ó wá bá ẹnìkan wòlíì náà pé wòlíì àwọn aláṣọ funfun náà pé ó wá lọ bẹ́ẹ̀ nìyẹn òun níṣòro báyìí lòun ní ìyẹn wá ní àkòsí problem àwọn máa bá ẹ ṣe àwọn máa bá ẹ ṣe gbá wọ́n bá ṣàwo wọ́n á ṣe ètò fún ẹ ètò ni wọ́n ṣe fún o ló ti di ìyàwó wòlíì àwọn tó sì wà ní UK wọ́n wá àwọn ẹbí ẹ̀ tó wà Nàìjíríà wọ́n mọ̀ pé Nàìjíríà ló wà nítorí pé ilé wòlíì ló ti lọ ń gbé ó ti lo ọdún bíi 4 nílé wòlíì àwọn tó wà ní UK tán wá wálé náà wá bá òbí ẹ̀ pé ẹ gbúrò lágbájá àgbà tó ti wá látọdún bíi 4 sẹ́yìn àárí kó padà wá àwọn yẹn ní gbúrò ta ni UK ló wà àwọn yẹn láwọn ò rí ní UK o náà wá wo orí social media àwọn nǹkan tó post síbẹ̀ ni wọ́n wá fi gẹ́ẹ̀tì ibi tó wà wípé Nàìjíríà ló wà àdúgbò báyìí ní ilẹ̀ Yorùbá ló wà náà wá fi wá lọ síbẹ̀
wọ́n sì bá ń bẹ̀ lóòótọ́ ó ti dìyàwó wòlíì iye rẹ̀ ti ra kò mọ nǹkan tó ń ṣe ó sì lọ́kọ ó lọ́mọ sí ìlú UK ó fi wọ́n sílẹ̀ àwọn ogun afàkókò ṣòfò odidi ọdún 4 ni wọ́n fi ṣòfò nínú àkókò rẹ̀ ogun Mídíánì nìyẹn ogun Mídíánì ni a ní àwọn ọkùnrin míì wọ́n á ní wọ́n á fẹ́ ìwọ náà tó mọ̀ pé ó ti níyàwó ńlé wàá fẹ́ ẹni tó ti níyàwó ńlé ogun àfàkókò ṣòfò nìyẹn ìbájẹ́wọ́ náà ṣé wọ́n lè gbarú ẹ̀ kí ẹnìkan sọ pé òun fẹ́ ọkọ rẹ ṣé inú àádùn sí àwọn ogun àfàkókò ṣòfò nìyẹn o tètè lọ sí sùúrù lérè kí sùúrù yẹn kó lérè fún ẹ kó sì jẹ èrè yẹn kalẹ̀ má lọ sọ́lọ́ ń ṣògo bó lọ sọ́lọ́ ń ṣògo ń gbà míì ògo yẹn á di òfo mọ́ ẹ lọ́wọ́ o nítorí pé tó o bá lọ gbọ́kọ ọlọ́kọ ó ti bímọ ó ti lọ́kọ ìwọ wá lọ gbà á ṣé o rò pé alọ́kọ á máa wò ẹ́ ràn má lọ sí ọlọ́run ṣògo kí ọlọ́run ṣògo kó má bàa di ọlọ́run ọ̀rọ̀ rẹ dòfo ogun Mídíánì ni o ó jẹ́ kí ìrántí ìtàn tí bàbá wa nínú Olúwa pásítọ̀ Yèyé Adébóyè sọ fún wa ọkùnrin yẹn ó ti bímọ 4 sílé ó sì kúrò nílé ó sá kúrò nílé ó bá obìnrin mìíràn lọ obìnrin mìíràn yẹn ó ti bí ìyẹn bímọ 5 ṣùgbọ́n ìyẹn ò lọ́kọ ó wá sá lọ bá obìnrin ọlọ́mọ 5 ó fi ọmọ tiẹ̀ 4 àti ìyàwó tiẹ̀ sílé ogun afàkókò ṣòfò ó lọ ń bọ́mọ ọlọ́mọ tọ́mọ ó lọ ń bá tọ́mọ ọlọ́mọ 5 ó lọ ń bá tọ́mọ ọmọ ọlọ́mọ ó ń tọ́ ọmọ tiẹ̀ sì wà nílé pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó ń kopá obìnrin yẹn wá lọ bá bàbá wa nínú Olúwa pé báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nílé wọn ọkọ òun ti sá lọ kíní kan bàbá wa nínú Olúwa gbàdúrà fún wọn ṣàgbàdúrà nígbà tí Ọlọ́run máa da àárín ọkọ ẹ̀ àti ọlọ́mọ 5 rú wọ́n wá jà ní ọkọ bá bú ọlọ́mọ 5 pé orí ẹ̀ ò pé ìyẹn tó lọ́mọ 5 wá ní pé nínú òun àti ẹ̀ta lórí ẹ̀ ò pé nínú àwọn méjèèjì ìwọ ọlọ́mọ 4 àti ìyàwó ó àbándọ̀ wọn ó wá kó bá òun ọlọ́mọ 5 síbí ó dẹ̀ sọ pé orí ẹ̀ pé ṣé torí tiẹ̀ bá pé ṣé wàá fọmọ àti ìyàwó tiẹ̀ sílẹ̀ wàá wá kó bá òun ọlọ́mọ 5 bí ọkùnrin yẹn wá ní tòótọ́ ni o ó dà pé orí òun ò pé lóòótọ́ o tóun fi ìyàwó àtàwọn ọmọ òun sílẹ̀ bó ṣe kó ẹrù ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ padà sílé nìyẹn ẹ wo dúdú ọdún tó ti lò pẹ̀lú ọlọ́mọ 5 àwọn owó tó yẹ kó fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ tó lọ ń tọ́jú ọmọ ọlọ́mọ àwọn ìkẹ́ tó yẹ kó fún àwọn ọmọ tiẹ̀ tó lọ ń fún àwọn ọmọ ọlọ́mọ òun gan tó yẹ kó tún ti gòkè àgbà sí tó lọ jókòó ti ìyàwó oníyàwó ogun Mídíánì ogun àfàkókò ẹni ṣòfò ó fi àkókò ẹni ṣòfò ó fi àkókò rẹ̀ ṣòfò ogun Mídíánì kì í jẹ́ kéèyàn ní àkójọ nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì bá ti ṣiṣẹ́ àkókò tí wọ́n ní tó yẹ kán ní àkójọ kí wọ́n jèrè iṣẹ́ ọwọ́ wọn kí wọ́n kó gbogbo èrè oko jọ ogun Mídíánì adé á fi ṣòfò dànù kò jẹ́ kí wọ́n ní àkójọ ogun Mídíánì kì í jẹ́ kí ènìyàn kí ó ní àkójọ ogun Mídíánì nìyẹn ogun Mídíánì nìyẹn kọ́lọ́run má jẹ́ kó ogun Mídíánì jà wá Ọlọ́run má jẹ́ ó jà wá Ọlọ́run má jẹ́ kó jà wá ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run Olúwa gbogbo ogun Mídíánì lórí iṣẹ́ mi tó ní mi ò ní lákójọ láti January títí di December kí n má rí nǹkan kan tọ́ka sí pé nǹkan rere tí mo ṣe leléyìí irú gbogbo ogun Mídíánì Olúwa bá mi báwí ẹ̀mí mímọ́ báwí Olúwa bá mi báwí pẹ̀lú ọwọ́ agbára báwí pẹ̀lú ọwọ́ ìyanu báwí Olúwa bá mi báwí ogun Mídíánì lórí iṣẹ́ mi ẹ̀mí mímọ́ o Olúwa bá mi báwí ẹ̀mí mímọ́ báwí o Olúwa wá báwí o ogun Mídíánì lórí iṣẹ́ mi ẹ̀mí mímọ́ báwí 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 Jésù Olúwa wa àmín ogun Mídíánì ó jẹ́ kí n rántí ọkùnrin kan tí mo gbọ́ ìtàn rẹ̀ ní Alẹ́ṣinlọ́yẹ́ náà ló ti ń tajà provision náà ló ń tà wọ́n ló ní store ńlá ó ní store ńlá ó ń ta àwọn beverages ló ń tà lójijì ló di ẹni tó jẹ́ pé láàárín ọ̀sẹ̀ kò lè ṣe kó má já ọjà ó di ẹni tó jẹ́ pé láàárín oṣù 2 kò lè já ọjà mọ́ kò já ọjà ní olùṣọ́ àgùntàn yẹn wá lọ gbàdúrà fún ó bá ní ó yá beverages tó wà nínú agolo ìgbé fún mi òun ni ó ń wù mí mu mo fẹ́ pò ó yá sí kó pò fún mi nígbà tí wọ́n máa ṣí beverages yẹn oògùn ló wà nínú ẹ̀ oògùn abẹnugọ̀gọ̀ èèyàn wọ́n ṣe oògùn sínú beverages yẹn nínú agolo yẹn wọ́n sì lé ẹ̀ pa oògùn yẹn ni ò jẹ́ kí iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú òun ò jẹ́ kí iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú
ló fẹ́ fi iṣẹ́ rẹ̀ ṣòfò ni ò fẹ́ jẹ́ kó lákòjọ. Àbí àwọn tó jẹ́ wípé wọ́n á máa ná owó ànábọ̀ fún èèyàn, àwọn ogun Mídíánì nìyẹn. Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn gbowó ànábọ̀. Owó yẹn tí wọ́n bá ti lè fún ẹ tó bá ti fi mọ́ owó tó tà nínú ọjà ẹ, o ti kó bá ọjà yẹn nìyẹn. Àwọn ogun Mídíánì nìyẹn. Wọ́n á náwó ànábọ̀. Owó yẹn wọ́n á ti ṣe ògùn sí, wọ́n á wá fún ẹni tí wọ́n fún yẹn tán rajà lọ́wọ́ ẹ̀. Tó bá ti lè papọ̀ mọ́ owó tó fi ń ṣòwò, okòwò yẹn máa dojú bolẹ̀ ni. Nítorí kò ní rójú owó, kò ní rójú èrè, kò ní rí n tọ́ka sí mọ́. Ogun Mídíánì ni. Ọlọ́run á bá ogun Mídíánì wí lórí ayé wa. Gbogbo ẹ̀yin oníṣòwò, ẹ gbé ọwọ́ yín lérí àwọn ọjà yín. Ẹ sọ wípé lórí ìwọ ọjà mi yìí, mo bá ogun Mídíánì wí. Ìwọ tó ń ta provision, sọ pé lórí provision tí mò ń tà yìí, mo bá ogun Mídíánì wí. Ìwọ tó ń ta aṣọ, gbọ́wọ́lé aṣọ yẹn, sọ pé lórí aṣọ tí mò ń tà yìí, gbogbo ìwọ ogun Mídíánì, mo fi ọ́ ṣòfò dànù. Ìwọ tó ń ta bàtà, ìwọ tó ń ta ohun ìkọ́lé, gbogbo nǹkan tó wù tó lè máa tà, gbọ́wọ́lé wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyẹn máa sọ pé Ọlọ́run, gbogbo ogun Mídíánì lórí iṣẹ́ mi, mo bàjẹ́. Ogun tí kì í jẹ́ kéèyàn lákòjọ, ogun tó jẹ́ ká máa ná ànábọ̀ fún èèyàn, mo bàjẹ́ lórúkọ Jésù. Ogun Mídíánì mo bà ọ́ jẹ́. Lórí okòwò mi mo bà ọ́ jẹ́. Lórí ọjà mi mo bà ọ́ jẹ́. Lórí ìkòwò mi mo bà ọ́ jẹ́. Jésù Olúwa wa, àmín. Ogun Mídíánì kì í jẹ́ kéèyàn jèrè ọmọ o. Kì í jẹ́ kéèyàn jèrè ọmọ. Ó jẹ́ kí n rántí obìnrin kan tí mo mọ̀ dáradára ni. Ogun Mídíánì ja obìnrin yìí. Ọmọ ẹ̀ lọ serve ni. Nígbà tí ọmọ ẹ̀ ń bọ̀ láti ibi tó ti lọ serve, ọmọ yẹn ní accident. Ọmọ yẹn nìkan ṣoṣo ló kú nínú mọ́tò tẹ̀wọ̀n. Ọmọ yẹn kú. Ogun Mídíánì. Láàárín ọdún 2 àbí 3, ọmọ ẹ̀ míì ó tún fẹ́ ṣe ìgbéyàwó. Tán ti mọ́jọ́. Wọ́n ti mọ́jọ́ ìgbéyàwó. Ọmọ yẹn wá fẹ́ lọ ra aṣọ tó máa pín fáwọn èèyàn. Aṣọ ẹbí. Aṣọ yẹn lọmọ yẹn lọ rà. Tóun náà l'accident. Ó kú o. Ogun Mídíánì ni mò ń sọ fún ẹ yẹn o. Ogun Mídíánì kì í jẹ́ kí obìnrin jèrè ọmọ. Ogun Mídíánì ó ja Sarah níjọ́ tí ọmọ ẹ̀ Isaac tó ń ṣe ìgbéyàwó kò sí ńbẹ̀ o. Ó ja Deborah o. Ó ja Rebecca o. Kò sí ńbẹ̀ o nígbà ògo Joseph o. Ogun Mídíánì ni o. Èèyàn á ṣiṣẹ́. Ọrọ̀ ọmọ sófóṣù 9. Ó ṣe wàhálà, ó dààmú lórí ọmọ. Wọn jẹ́ ó jẹ́ ẹ̀. Ó ní orin kan tí mo kọ nínú àwo mi. Tí ẹ bá ní àǹfààní, ẹ wá jáde. Àwo tí mo ṣe. Ó sọ pé mo róhun tó burú jù ja ìlábẹ́ ọ̀run. Kí ènìyàn ṣiṣẹ́ òkò má jèrè iṣẹ́. Ká ṣiṣẹ́ bí erin ká jẹjẹ ìlérí. Kábíyamọ dààmú títí lórí ọmọ. Ṣùgbọ́n kó má ṣe rí èrè ọmọ náà jẹ. Rékẹ́lì dààmú gidi lórí Jósẹ́fù. Rèbékà dààmú gidi lórí Jósẹ́fù. Síbẹ̀síbẹ̀ wọn ò rèrè ọmọ jẹ. Ẹlẹ́dàá mi ṣàánú mi jẹ́ kí n jèrè ọmọ. Ogun Mídíánì ni o. Kì í jẹ́ kí èèyàn jèrè ọmọ o. Èèyàn á ṣiṣẹ́ kò ní jèrè ọmọ o. Ó ní ìtàn kan tí mo gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ìyá yẹn ó bí ọmọ. Ọmọ ẹ̀ lọ sí ìlú òyìnbó. Nígbà tọ́mọ lọ ìlú òyìnbó tọ́mọ padà wá. Ọmọ wá sọ́dọ̀ ìyá yẹn mọ́. Ọ̀dọ̀ àbúrò ìyá yẹn ló lọ. Àbúrò ìyá yẹn òun ló máa ń gbé àwọ̀ ìyá wọ̀. Á wá lọ yọ sọ́mọ nílùú òyìnbó pé òun lòún ṣe é. Òun ò ní jẹ́ kó kéré oko délé. Àbúrò ìyá ẹ̀ ló lọ ń ṣiṣẹ́ yẹn. Nígbà tí ó wá dé, ó wá mú ọmọ yẹn mọ́ra. Ìjọ́ tí ọmọ ṣèyàwó, ìyá ò sí ńbẹ̀ o. Àbúrò ìyàwó ló dúró gẹ́gẹ́ bí ìyá o. Nítorí ó ti lọ gbé àgọ́ wọ̀. Ó ti lọ ṣẹ̀rù bà ọmọ. Ọmọ ti wá kọ̀yìn sí ìyá. Ó ti mú ìyá ẹ̀ lájẹ̀ẹ́. Àwọn ogun Mídíánì nìyẹn. Àbí ẹni tí ọmọ ẹ̀ ń ṣe ìyàwó, tí ìyálé ẹ̀ sọ pé òun lòún máa dúró gẹ́gẹ́ bí ìyá ọmọ yìí o. Ìyálé, ìyàwó ló bímọ, ọmọ ìyàwó ló ń ṣe ìyàwó. Ìyálé sì sọ pé òun lòún máa dúró gẹ́gẹ́ bí ìyá ọmọ yìí, pé tí ò bá ti gbà láàrin ọjọ́ 7 òun máa pa ọmọ yẹn dànù ni, òun ò ní jẹ́ kó rí ilé ọkọ yẹn lọ. Ìyá wa ní kí ni kóun wá ṣe? Ó ní kó lọ jókòó síbi abọ́ kó máa fọbọ́ lọ́jọ́ ìyàwó ọmọ ẹ̀. Ogun Mídíánì. Ìyá ìyàwó tó bí ọmọ tó dẹ̀jẹ̀ lọ́mọ lórí wá jẹni tó ń fọbọ́ níjọ́ ìgbéyàwó ọmọ ẹ̀ nítorí ogun Mídíánì tó jà á.
ẹ jẹ́ gbọ́wọ́ wa sókè àwa abiyamọ, ẹ jẹ́ sọ pé Olúwa bàbá mi ogun Mídíánì tó lè dìde sí àwọn ọmọ mi, tó lè dìde sí mi lórí àwọn ọmọ mi, mo bàjẹ́ lónìí, mo bàjẹ́ lónìí, mo bàjẹ́ lónìí, mo bàjẹ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù fi bàjẹ́, mo fẹ̀jẹ̀ Jésù bàjẹ́ gbogbo ogun Mídíánì lórí àwọn ọmọ mi. Gbọ́wọ́ rẹ sókè sọ pé ogun Mídíánì tó ní mi ò ní jẹ wọn mọ́, mo bà ọ́ jẹ́ lórúkọ Jésù lórí àwọn ọmọ mi, mo bà ọ́ jẹ́ ogun Mídíánì tó ní mi ò ní jẹ wọn mọ́, tó ní kí n ṣiṣẹ́ fẹ́ lòmíì jẹ́, mo bà ọ́ jẹ́, mo bà ọ́ jẹ́, mo bà ọ́ jẹ́ ogun Mídíánì, mo bà ọ́ jẹ́, 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 mo bà ọ́ jẹ́ ogun Mídíánì, mo bà ọ́ jẹ́, mo bà ọ́ jẹ́ lórí ọmọ mi, mo bà ọ́ jẹ́ lórí ọmọ mi, mo bà ọ́ jẹ́ lórúkọ Jésù, mo bà ọ́ jẹ́ ogun Mídíánì, mo bà ọ́ jẹ́ ogun Mídíánì tó máa fi ìlàkàkà mi ṣòfò, nítorí ogun Mídíánì máa ń fi ìlàkàkà ṣòfò ni. Mo bà ọ́ jẹ́ lórúkọ Jésù ogun Mídíánì tó fi ìlàkàkà mi ṣòfò, mo bà ọ́ jẹ́, 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 nítorí ìwé mímọ́ sọ wípé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù lé lórí, èmi yóò fún yín nísinmi. Ó ní àjàgà mi fúyẹ́, ẹrù mi rọrùn. Olúwa mo ti wá sí ọ̀dọ̀ rẹ, ó yá fún mi nísinmi lórí ogun Mídíánì, ó yá gbà mí, ó yá gbà mí, àjàgà Mídíánì lọ́rùn mi, mo bọ́ dànù, mo bọ́ dànù, ó yá máa bọ́, máa bọ́, máa bọ́, máa bọ́, gbogbo àjàgà Mídíánì lọ́rùn rẹ máa bọ́ dànù, gbogbo àjàgà Mídíánì lọ́rùn ọmọ mi mo bọ́ dànù, lọ́rùn ọkọ mi mo bọ́ dànù, mo bọ́ àjàgà Mídíánì bọ́ jóná, mo 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 bọ́ jóná ogun Mídíánì lórúkọ Jésù, mo bọ́ wí o lórúkọ Jésù, ọ̀run bọ́ wí, Jésù Olúwa wa, àmín. Bíbélì tá a kà yẹn nígbà táwọn ọmọ Ísírẹ́lì pariwo tí wọ́n kígbe sí Ọlọ́run dáhùn, ó ní òun lọ́lọ́run, ó lóun mọ̀ ń wò yín ni, tí o ò bá pariwo a jẹ́ wípé ipò tó wà tẹ́ Ọlọ́run ni, tí o bá ti pariwo kó o gbàdúrà sí Ọlọ́run a jẹ́ wípé ó tẹ́ Ọlọ́run kí ogun Mídíánì máa jà ọ́ ni. Ṣùgbọ́n tí o bá ti tẹ́ Ọlọ́run wá ti gbàdúrà wá lanu wá ní Olúwa ìwọ ló dá mi, iṣẹ́ ọjọ́ kẹfà ló fi mí ṣe, má jẹ́ kí iṣẹ́ ọjọ́ kẹfà bíi tèmi kó jẹ mí níyà, kó kógun jà mí, má jẹ́ ó kógun jà mí, gbogbo ogun Mídíánì tí wọ́n lè dìde sí mi ó yá tẹ̀mọ́lẹ̀ 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 Olúwa tẹ̀mọ́lẹ̀, Olúwa tẹ̀mọ́lẹ̀, Olúwa tẹ̀mọ́lẹ̀, mo bá ọ wí ogun Mídíánì, 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 Jésù Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Gbìyànjú láti fi ẹsẹ̀ Bíbélì yìí gbàdúrà, gbìyànjú ó kéré tán ọjọ́ 3 tàbí ọjọ́ 7, pàápàá jùlọ ìwọ tó bá ní ìdojúkọ níbi iṣẹ́ àbí okòwò rẹ, fi gbàdúrà bá ogun Mídíánì wí, Ọlọ́run á sì bá ọ wí, Ọlọ́run á tú iṣẹ́ rẹ sílẹ̀, nítorí iṣẹ́ rẹ gangan ni ìwọ gangan, iṣẹ́ rẹ ni orúkọ rẹ, iṣẹ́ rẹ ni ìgbéga rẹ. Ọlọ́run á wà pẹ̀lú wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Akó ni orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ètò Kò Sí Mìmì láwa lẹ́ni. Nígbà tí mo tún máa wá ní ọjọ́ mi ọjọ́ rẹ ìpàdé wa bí oyin. Ẹ̀yin tẹ́ ń subscribe sórí YouTube channel wa, iná ò ní tó wọ yín o, ọwọ́ yín á máa rókè o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, ẹ̀ sì ní wọ́wọ́ tì. Tí ó bá ní nǹkan àbí méjì tẹ́ fẹ́ yànnàná tẹ́ fẹ́ bá mi sọ, ẹ private chat mi lórí 08038464250 nígbà tí a tún máa pàdé lórí ètò Kò Sí Mìmì. Ó dàbọ̀.